Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ó tún ti ṣẹlẹ̀ o, níṣe la dédé rí tí Wàsíù Àyìndé ìyẹn bá mi K1 the ultimate tó lejú wọ agbo àríyá yìí. Ẹ gbọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀, gbogbo ẹ̀ la máa gbé yín débẹ̀. Tó Fẹ́mi Adébáyọ̀ ó tún ti gbọ̀nà àrà míì yọ o. Tó ohun àtẹlòmíì la rí tí wọ́n jọ múra tán ró dẹ́dẹ́ tán kàn dúdú lọ sí òde àríyá o. Ẹni kì í sì ṣe yín Aládùkẹ́, ẹ gbọ́ ta wá ni. Bíọ́lá Adébáyọ̀ òun gangan òun làwọn èèyàn tó ń jẹ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ lórí ayélujára báyìí o, wípé ohun táwọn ń gbọ́ àti táwọn ń rí nípa rẹ̀ yìí só sì lè ṣe lóòótọ́. Ẹ gbọ́ kí ni nǹkan tó ṣe ọ̀hún. Tó ó ti tún wá di woro sí woro o. Tó Adéwálé Àyùbá àti Saheed Òṣùpá ìyẹn àwọn olórin fújì méjèèjì yìí ó ti di woro sí woro láàrin àwọn méjèèjì nígbà táwọn méjèèjì pàdé lóde àríyá. Níṣe ni wọ́n sà ń sọ ògúlùntù ọ̀rọ̀ lura wọn láti inú orin. Kollington àti Wàsíù Àyìndé ó ti di gbọ́n mi sí omi òtó láàrin àwọn méjèèjì. Ẹ gbọ́ kí ló tún fa aáwọ̀ láàrin àwọn àgbà olórin méjèèjì yìí. Ẹ wá rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ fi jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí n ti máa mú wá fún yín ní wẹlẹ́mú bó ti ń gbóná fẹlifẹli àti bó ti ń lọ nígboro ayé. Tọ̀ bó ti ń lọ lágbo fújì lọ́wọ́lọ́wọ́ báyìí, òun ni a rí wípé Adéwálé Àyùbá àti Saheed Òṣùpá ìyẹn àwọn olórin fújì wa méjèèjì yìí ni wọ́n bá dédé pàdé lóde àríyá tí inú àwọn méjèèjì sì dùn síra wọn. Lóòótọ́ agbo ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni wọ́n ṣe fún àwọn méjèèjì, ṣùgbọ́n bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ̀yin gan lanu pẹ̀lú bí wọ́n ti ń fi orin àti ijó àti ìlù tí wọ́n fi ń kira wọn tí olúkálukú sì ń sọ bàǹtàbàǹtà òkú ọ̀rọ̀ sí ara àwọn méjèèjì. Bẹ́ẹ̀ ni wọ́n fi ń gbéra wọn lárugẹ ni o, kì í ṣe nǹkan míì, kì í ṣe tọ̀rọ̀ ìjà. Òun ni àwọn méjèèjì tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pọ́nra wọn lé nínú orin. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọmọ Yorùbá àtàtà òun kúkú ni àwọn méjèèjì, bẹ́ẹ̀ sì ni àwọn méjèèjì rèé. Bó bá di ti iṣẹ́ orin bá dálẹ̀ ká tún sà ọ̀gá ńlá òun náà làwọn méjèèjì. Tó òun ni àwọn méjèèjì ṣe wá pàdé lóde àríyá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi orin àti ìlù nínú àríyá náà tí wọ́n sì fi ń kí ara wọn ní mẹ́sàn-án mẹ́wàá tí olúkálukú náà sì ń gbóṣùbà káre fún wọn wípé ohun tí àwọn kúkú ń fẹ́ gangan ní agbo àwọn onífújì rèé, kó má máa sí ìjà eléyìí tí ó máa ṣẹlẹ̀ láàrin wọn. Ìfẹ́ àti ìdùnnú òun ló yẹ kí gbogbo wọn kí wọ́n jọ máa fi gbé. Ó mà tiẹ̀ tún ti wá di iṣu atayanyan láàrin Àlàó Kollington àti Wàsíù Àyìndé ìyẹn bá mi K1 the ultimate o. Ẹ wò ó, níṣe làwọn méjèèjì gbé pẹ́rẹ́gì ìjà kaná báyìí. Kí wá ní nǹkan tó kọlẹ̀ fa ìdí ìjà wọn gangan? Òun ni wípé nígbà tí bá mi Wàsíù Àyìndé tó fẹ́ jẹ oyè ni ó bá fi ìwé ránṣẹ́ sí bàbá wa Àlàó Kollington wípé òun pè é síbi ìfinijoyè ọ̀hún. Ní Àlàó Kollington ló bá tutọ́ sókè ló fojú gbà. Ó ní ẹ̀gbin gbòòn, irú ẹ̀gbin wo gangan ló wá gun òun láti ọwọ́ Wàsíù yìí, wípé kì í ṣe èèyàn ló yẹ kó rán sí òun, níṣe ló yẹ kó dìde fúnra rẹ̀ kó wá bá òun nílé, kó sì wá pe òun, kó wá fìwé pe òun fúnra rẹ̀ gẹ́gẹ́ bí alápọ̀nlé èèyàn tí òun jẹ́. Ọ̀rọ̀ yìí òun ló ṣàdìtò iṣu atayanyan láàrin àwọn méjèèjì. Ó ti di yam pepper scatter báyìí tó sì jẹ́ wípé ọ̀rọ̀ náà níṣe ló ń lọ ranto tó jẹ́ wípé ó ti wá gba gbogbo orí ayélujára kan. Òun sì làwọn èèyàn wá da gúgúrú rẹ̀ sẹ́nu tí wọ́n sì ń rún wọ̀mùwọ̀mù báyìí torí wípé níṣe ni àwọn olólùfẹ́ àwọn méjèèjì ni wọ́n fárígá lolúkálukú ṣá ni wọ́n ń gbárùkù ti àwọn ilé tó jẹ́ tiwọn, tí ọ̀rọ̀ náà sì ti wá di aáwọ̀ láàrin àwọn olólùfẹ́ àwọn méjèèjì báyìí. Ẹ gbọ́ kí ni nǹkan tẹ́yin náà rí sí, ẹ̀rọ bá wa fi sí abala àríwísí. Ṣé lóòótọ́ ni kò sápọ̀nlé níbẹ̀ bí bàbá wa Wàsíù Àyìndé bó ti fi
bó ti fìwé rán yàn sí Àlàó Kollington láti pè síbi ìfinijoyè náà. Ohun náà la rí gbọ́ lórí ayélujára tá a ní ká mú wá sí etí ìgbọ́ yín. tó bí Fẹ́mi Adébáyọ̀ ìyẹn arákùnrin àgbà òṣèré wa ìràwọ̀ òṣèré tó sì tún jẹ́ arẹwà nì tó jẹ́ olówó orí ọkọ ìyẹn Aládùkẹ́. Òun ni arí tóun àtẹnìkan tí wọ́n jọ yan fanda wọ agbo àríyá yìí ó tọ̀. Ẹ wá gbọ́ ta ni ọmọbìnrin náà tí wọ́n jọ yan wọlé yìí tọ̀. Ó jẹ́ ẹni tí wọ́n jọ yan wọlé yìí ó jẹ́ ọmọ bíbí inú rẹ̀ gangan tó jẹ́ ọmọ bíbí rẹ̀ obìnrin. Òun náà ni wọ́n jọ múra wọlé. Eléyìí ló wá da gúgúrú sí àwọn èèyàn lẹ́nu tí wọ́n bẹ̀rẹ̀ sí ní rún wọ̀mùwọ̀mù pé tó bá jẹ́ wípé àwọn méjèèjì ìyẹn Fẹ́mi Adébáyọ̀ àti ìyẹn Aládùkẹ́ wọ́n ti parí ìjà tó wà láàrin wọn ni. Àwọn méjèèjì ló yẹ kí wọ́n jọ wọlé gẹ́gẹ́ bí Fẹ́mi Adébáyọ̀ àtọmọ rẹ̀ ṣe jọ wọlé yìí. Wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá o. tó ohun làwọn ènìyàn náà bá tún bẹ̀rẹ̀ sí ní sọ pé nígbà tí ọmọ ti wá wà báyìí Fẹ́mi Adébáyọ̀ tẹ̀kulẹ̀ ti gbójú kúrò lára ìyàwó rẹ̀ níṣe ló tẹ̀ tí wá gbárùkù ti ọmọ báyìí. Ó ti fi ọmọ dípò ìyàwó wípé níṣe ló kọjú sọ́mọ tó sì tún gbájúmọ́ iṣẹ́ rẹ̀ ní gidigidi. Eléyìí la rí gbọ́ lórí ayélujára. Bẹ́yìn náà bá rí bí àwọn méjèèjì ṣe jọ wọlé ẹ ó ti ẹ̀rọ wípé àwọn ìyàwó ọ̀sìngín àṣẹ̀ṣẹ̀ gbé àwọn ni wọ́n wọ agbo àríyá yìí ni nítorí wípé níṣe làwọn méjèèjì tí wọ́n ró dẹ́dẹ́ tí wọ́n kàn dúdú ẹ ò tiẹ̀ lè tètè mọ̀ wípé bàbá àtọmọ ni àfẹni tó bá ti mọ àwọn méjèèjì tẹ́lẹ̀. Èyí la rí tó ń lọ rántó lórí ayélujára táwọn èèyàn sì ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa rẹ̀. Òun náà la ní ká mú wá sí etí ẹ̀yin olólùfẹ́ tiwa náà kẹ́yìn náà bá wa dá sí ẹ gbọ́ kí ni nǹkan tí ó yẹ kó ṣe lóòótọ́ ó yẹ kí wọ́n parí ìjà náà ní bẹ́ẹ̀ làwọn míín sọ wípé bí ò bá parí ìjà ṣe bí ó ṣàmójútó ọmọ níṣe làwọn méjèèjì tẹ̀tí wálẹ̀ mọ́ra wọn pẹ́kípẹ́kí báyìí. Òun náà ni àrígbọ́ lórí ayélujára. Ohun tẹ́yìn náà bá rí nípa rẹ̀ tẹ́ ẹ bá rí sí ọ̀rọ̀ náà ẹ bá wa fi sí abala àríwísí kí àwa náà lè mọ èrò ọkàn yín nípa ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ayélujára bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ ní ìgboro ayé. Kẹ́sì máa wá wo ìjà ilé tó ń lọ láàrin Fẹ́mi Adébáyọ̀ àti ìyàwó rẹ̀ ìyẹn Aládùkẹ́ yìí. Wọ́n ti gbìyànjú láti parí rẹ̀ tó kódà ìròyìn gan tún jẹ́ ká gbọ́ wípé ó tún lọ sí ilé àwọn Fẹ́mi Adébáyọ̀ ìyẹn ní Ìlọrin pé kódà àìmọye àsìkò òun ló fi dúró sí ẹnu lẹ̀kùn ṣùgbọ́n tí wọn ò ṣílẹ̀kùn fún wípé níṣe ló ṣàfẹ́ kí àwọn ó parí ìjà náà ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tún sọ wípé nǹkan tó ọ̀rọ̀ arábìnrin náà ṣe nǹkan tí ò dára rárá ni wípé ìwà ìbàjẹ́ òun ló wù níbi ká lọ máa pàdé àpòpọ̀ mọ́ akẹgbẹ́ Fẹ́mi Adébáyọ̀ kan láti máa sọ àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ nígbà tí ìgbà yànga wá fọ́ báyìí tí ọ̀rọ̀ náà ti wá tú síta olówó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ la ṣe rí tí ọ̀pọ̀lọpọ̀ ṣáà ń gbé ọ̀rọ̀ yìí káàkiri tán ń gbèpò yẹnu ní orí ayélujára o. ní ti bá mi Wàsíù Àyìndé ṣàdédé la rí tí bá mi Wàsíù Àyìndé tó lọ sí òde àríyá ní eléyìí tí wọ́n pè sí ní tìlùtìlù àti tẹ̀yẹtẹ̀yẹ bó ti débẹ̀ láṣàárí pé ó lejú wọlé ní ibẹ̀ láti ibẹ̀ náà ní Asiri tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé kí ló ṣẹlẹ̀ sí K1 The Ultimate tí wọ́n fi lejú wọlé tó báyìí bí wọ́n ti lejú wọlé yìí ṣe sì mọ̀ pé àrà kì í kúkú tán nínú alára àrà ọ̀tọ̀ òun náà ni wọ́n máa ń fi gbogbo nǹkan wọn ṣe. bí wọ́n ti wọlé báyìí òun ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ ṣùgbọ́n àrà náà ni èèyàn máa fi gbogbo rẹ̀ náà dá kò kúkú sí ìbínú kankan lára bá mi Wàsíù Àyìndé K1 The Ultimate nígbà tí iṣẹ́ sì kàn wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé olórin náà ni wọ́n kí wọ́n fi orin mú àwọn ènìyàn lára dá kí wọ́n fi orin dá àwọn ènìyàn lára yá òun náà ni iṣẹ́ tiwọn òun náà sì ni wọ́n mọ̀ ọ́n ṣe jù lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni wọ́n gba ẹ̀rọ agbágbé náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi orin tí wọ́n fi ń kí gbogbo àwọn onínáwó àti àwọn aláríyá eléyìí tí ó pè wọ́n sí òde àríyá torí pé kí ni àwọn ò tiẹ̀ rán ẹnikẹ́ni ṣùgbọ́n bí ẹ bá ti rí kọ́kọ́ lejú wọlé òun ó dàbí ìgbà tí wọ́n kọ́kọ́ fi orin tí wọ́n fi sọ̀kò ọ̀rọ̀ sí àwọn kan ní nǹkan bíi ọdún díẹ̀ sẹ́yìn tí wọ́n sọ pé wọ́n wá ganu sí bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe tún lejú wọlé lélẹ̀ ṣùgbọ́n eléyìí ojú pípọ́n eléyìí kò rán náà sìgá ní ọ̀tẹ̀ yìí níṣe ni wọ́n mú ojú pípọ́n eléyìí wọ́n sọ di orin ni
ni tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kọrin ní òde àríyá yìí. Bẹ́ẹ̀ ni àwọn olólùfẹ́ wọn náà wọ́n bẹ̀rẹ̀ sí ní gbóṣùbà káre fún wọn nítorí pé kí ni, torí pé wọ́n ń gbádùn orin wọn, wọ́n ń gbádùn gbogbo àwọn bí wọ́n ṣe ń gbé wọn débẹ̀ ní òde àríyá náà. Kódà ẹlòmíì jójójó, àjò sí fìlà, àjò tú gèlè, àjò bọ́ bàtà sọnù, òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn jó nítorí wípé iṣẹ́ kí ni, iṣẹ́ eléyìí tí wọ́n mọ̀ ṣe dáadáa òun náà ni wọ́n lọ ṣe ní òde àríyá náà. tó Bíọ́lá Adébáyọ̀ òun ni a tún mú wá sí orí ìròyìn lónìí o. Bíọ́lá Adébáyọ̀ níbi eré kan eléyìí tí ó fẹ́ gbé jáde ṣùgbọ́n tó rọra fi tẹ́rẹ́ díẹ̀ lára àwọn nǹkan tó ṣe nínú eré náà tó rọra fi síta, òun làwọn èèyàn máa ń gbé pòyì ẹnu báyìí pé ṣé lóòótọ́ sì ni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àbí film trick ni, torí níṣe la ṣáàrí tí Bíọ́lá Adébáyọ̀ tó bẹ̀rẹ̀ sí ní rú èéfín lẹ́nu àfi bíi tiger generator ló bá bẹ̀rẹ̀ sí ní rú èéfín lẹ́nu, ló ń rú èéfín nímú. Ìyẹn ni wípé ó ń fa nǹkan, bó ti ń fà á ní gbogbo ẹ̀ ní gbogbo èéfín ló ṣàgbà gbogbo orí stage ní olúkálukú wọn sọ pé ṣé Bíọ́lá Adébáyọ̀ ṣó ń fà á ní tòótọ́ ni